ńlá tí gbé lórí ìtẹ́ ẹ̀wẹ́ tó ń gbọ̀n lèrè. Ẹjẹ́ àṣẹ kábíyèsí Aláàfin ọ̀hún. Lẹ́yìn tó fún wa ní ọjọ́ òní lójú ayé bàbá wa ọba Dr. Abdulrasheed Adéwálé. Ọlọ́run èyí tí ẹ wá ṣe lónìí Ọlọ́run bá dé bí Ọlọ́run ṣe sọ yín débi láyọ̀ àtàlàáfíà Ọlọ́run tó sọ yín padà sí àtàlàáfíà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún wa lọ́jọ́ òní rí tó ṣe lọ́jọ́ lọ́jọ́ ayọ̀ fún bàbá wa àti gbogbo ìlú Ìwó lápapọ̀ bí àgbàlejò bàbá wa àbúláhàbà bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọlọ́gbọ́nsá àbánilọ́rẹ̀ yìí Ọlọ́run ọbẹ̀ ọ́ nínú àánú rẹ ọba tó sọ yín débi nírọ̀rùn láyọ̀ àtàlàáfíà Ọlọ́run bá ní sọ yín padà délé láyọ̀ àtàlàáfíà. Àwọn afọlá yín náà bẹ́ lọ́hùn torí pé Ọlọ́run ní ẹni tó bá wo lòun kí ìjọba ó sì gbé yídá yìí náà ọlọ́jẹ́ ẹlò àyè náà pẹ́ àtàlùfáàdùn adídá àtàlọ́dọ̀dọ̀ gbogbo àwọn tá a wá tẹ̀lé wọn wá náà Ọlọ́run mọ́sá àsán wá lẹ́sàn-án ni bàbá wọn Olúwo ní kíkí wa pé ẹ káàbọ̀ Ọlọ́run wọlé pé bàbá wọn Olúwo wọ́n dúró tọ́ Ọlọ́run wọ́n sì gbà fọ́ Ọlọ́run ò ní fi wálẹ̀ gbà kọ̀ọ̀kan jẹ̀mọ́ ẹ̀ bá ń sàmì yìí àwọn Olúwo Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn látàrí dáadáa wọ́n làwọn kalẹ̀ kí yìí wọ́n kalẹ̀ kẹ́fọwọ́ pa kẹ́fẹ́rì gidi omi Ọlọ́run sábà ní ṣe bẹ́ẹ̀ ẹ bá ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wa wọlé abá ti tọrọ fún ọ gbogbo àwa tá a sàmì náà Ọlọ́run sábà gbàdúrà ẹ̀dì kọ̀ọ̀kan wa náà gbogbo àwa lárí àwa dé tí a wà níjókòó tá a wá fi bàbá wa Olúwo sí Ọlọ́run dákun jàre má jẹ́ ká padà sí búrọ́tọ́ sí yín àbúrò àdébìlọ́dọ̀ gbogbo àwọn ọmọ ọba àwọn ìjòyè gbogbo yìí la ṣàdúrà fún o abẹ Ọlọ́run wọlé tọ́lọ̀ tíjú láàrin tí ọmọ rẹ̀ táwa náà mọ̀ Ọlọ́run jẹ́ adóni dẹ́pọ̀ sí dáadáa nílùú òye kádà mà sí dáadáa nílùú Ọ̀yọ́ wọ́n fi eléyìí wọ́n fi kó bá wa o 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 Ọlọ́run sàṣàánú wa ẹ bá ìsàlẹ̀ ẹ̀kan náà Allahumma rabbana ya rabbana تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم أنت أمرتنا بدعائك ووعدتنا بإجابتك فقد دعونا كما أمرتنا فأجبنا يا ربنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد الفاتحة بسم الله ẹgbẹ́ àṣẹ àmìnà dáadáa. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ṣe rí ẹ̀yin onífèrè ìtẹ́ ìṣèyí wa ẹ̀ sì ṣe pẹ́ ṣùgbọ́n ẹja máa tẹ̀lé wa. èyí tó kù tá a ṣe ń sìn yín kábíyèsí gbogbo ẹni tí ó bá yàwòrán ẹja wà lórí ìkúnlẹ̀ kábíyèsí á ṣàfihàn àwọn ènìyàn ìdí ẹ̀ ni pé bàbá wa tí wọ́n ń wọnú àwọn ààfin Olódùmarè lónìí gẹ́gẹ́ bí àròlé Olódùmarè pẹ̀lú tá a bá ń sọ pé ọba láwùjọ àwọn ọba kódà kí wọ́n tó dórí àpèrè nírìísí ìsọ̀rọ̀sí ìṣesí ìhùwàsí lọ́lá èèyàn mọ̀ pé ọba ni ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ẹgbẹ́ àṣẹ kábíyèsí èèyàn tó bá mẹ́lẹ̀ ẹni tó bá mẹ́lẹ̀ onítọ̀hún ló mẹ́tù èèyàn tí ò bá délẹ̀wọ̀ ẹ̀tù mọ̀ onítọ̀hún ò lè mẹ́tù ọ̀tọ̀lẹ́tù ẹranko ńlẹ́tù ẹyẹ àbí ẹyẹ ní ẹtù ẹranko ńlẹ́tù àwa ní ṣàpèjúwe ẹtù láì ṣàpèjúwe ẹlẹ́wọ̀ ẹtù ìdí ẹ̀ ní pé rírí ẹlẹ́wọ̀ ẹtù ẹ ti mọ̀ pé oníbàájẹ́ ńlẹ̀ ẹlẹ́wọ̀ ẹtù bàbá mi Abímbọ́lá Ọ̀wọ́adé
olówó ọrọ̀, olówó òró, olówó òró, olówó tí wọ́n fi ń júwe owó láwùjọ ṣíṣe àpèjúwe àwọn èèyàn. Masa ìfọwọ́bọ̀là owó tòwòtòwò ṣàpèjúwe ẹtù ṣàpèjúwe ẹtù kábíyèsí àgbẹ̀fọ́ adé bàbá mi tó torí ajé ó rògùn ẹlẹ́wọ̀ ẹ̀tù ó torí ọ̀rọ̀ ó rọ̀ṣà wọ́n máa ń júwe ẹni tí ń sáré owó tí ń sáré ajé wọ́n máa ń fi ṣàpèjúwe ẹlẹ́wọ̀ ẹ̀tù bàbá mi ẹ̀sìn kábíyèsí Aláàfin o. Ẹni tó mọ̀ ojú pọ́n kò mọ̀fọ́ ọ̀ká nírírí ọ̀ká nírírí ọ̀ká ní àtìsí àtìtà ọ̀lẹ́ àtìmọ̀ pé ọba láti ẹni tó mọ̀ ọba bí nǹkan láàrín ọba fi ẹlẹ́wọ̀ ètù tí ọ̀rọ̀ kì í kò sí kì í tán onígbé ẹlẹ́wọ̀ ètù àti ẹgbẹ́lá àjàgà Aláàfin ọba ni tó fi dé orí bàbá mi Abímbọ́lá Ọ̀wádé ẹlẹ́wọ̀ ẹ̀tù kò ní kábíyèsí àkọ́jọ́ ẹ̀wà ní ilé ẹlẹ́wọ̀ ẹ̀tù kẹ́ẹ̀mọ́ ọ̀nà sẹ́lẹ̀ tó bí ọmọ abúlélẹ́sì ìlànà tọ́rọ́ ká ìlànà tọ́rọ́ kọ̀run aláràn mi ẹ̀sìn lókun tó ẹranko bí ọ̀dọ́ tí ò sí nínú gbó àfihàn ètí gba ẹ̀ lórí òkun ọkọ̀ àti lọ́lá ò ṣàgbó olùkòsò àyà àpàtà kábíyèsí ní rírí ní ìsọ̀rọ̀ sí ìwà tọ́jọ́ wà ìṣètọ́jọ́ ṣe ìtàtọ́jọ́ kan ibi àtiwátà àti gbèsè ní sísọ ní gbèsè ní wíwí ọjọ́ra wọn ẹni tí ọba wa ṣàpèjúwe ìwò ajẹ́pẹ́ onítọ̀hún ó dá owó mọ̀ bẹ́ẹ̀ ní mẹ́kùlì ọwọ́ ẹ̀ ẹnì kò ní mọ̀ wò kó mọ̀ kó kọjá olúwo àmọ́ àmì àpẹ̀lẹ́ torí pé ọmọdé ìwò owó ni àgbà ìwò owó ni obìnrin ìwò owó ni ọkùnrin ìwò owó ni àpònílé àtàlejò ìwò owó ni ẹni tí ó ṣòwò tó fẹ́ lówó ìwò náà àti ṣòwò náà àti di olówó kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí pẹ́pẹ́lẹ́ ti bá. Kábíyèsí ẹni tí wọ́n ń dúró ẹ̀ nílé ó tún dún lẹ́ẹ̀kùlé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ níyẹ̀wò ó ti yọ sí wọn níta ẹ̀kọ́ ẹ̀rí ẹ̀tì ẹ̀sà ẹ̀nà ẹ̀bí ńtẹ́ bá dé ẹ̀sọ́ ń pa ẹ̀. Kábíyèsí o. Aláṣẹ lórí ẹ̀rẹ́ ọkọ̀ oníbodò wọ́n ní kí ló dé wọ́n ní bó ti wù ní ẹjẹ́ ìṣe mò ń lódùmarè ààyè mi kọ́ ààyè bàbá ni ẹ̀sẹ̀ kábíyèsí Olúwo. Òdìdé níbẹ̀ o mo ní pé lù tán kábíyèsí ti kà tán wọ́n ti mọ̀ tán wọ́n ti rí tán wọ́n ti wé tán wọ́n ti ṣe àfiwé nínú àwọn tán wọ́n ti mọ̀ tán ẹnì kò ní mọ̀ nǹkan tán àmọ́ nù tán báà ló lù tán sínú tán nínú ẹni tó fẹ́ kọ̀ tán tó fẹ́ mọ̀ tán tí wọ́n ń kọ̀ tán láàná ní ìbátan tàbí ìgbésẹ̀lé tán ó ṣe dáadáa nínú tán ẹni tó fẹ́ mọ̀ tán àwọn ń kọ ìtàn lẹ̀ torí pé ká tó tán ọ̀yà tán Olúwo ti ń tàn kò sì ní ń tán láìláì. Bàbá mi Àkànbí èyí tó bá yé Aláàfin ẹbí Aláàfin wí àfin àfin tí ò ṣe é rí fín Aláàfin tí ò ṣe é dìbò lù ọmọ náà yóò sọ̀rọ̀. Kábíyèsí ṣe bẹ́ẹ̀ ẹni tí ń gbé àṣà òsì tí ń gbé èṣe òsì tí ń gbé ìtàn òsì tí ń gbé ìtàn náà òsì tí ń gbé àṣà Yorùbá ó rí bákan ó tún bákan ọmọ bákan ó dúró nìkan ẹ lọ rí Ọ̀yọ́. Ọ̀yọ́ is the traditional headquarter of the Yorùbá nation. Kábíyèsí 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 ọjọ́ yóò tó nǹkan àyè wà torí pé tẹ̀lé bá rẹ̀ ni ẹni a máa dá ẹni mọ̀ nínú ẹni ọ̀tọ̀ ní pé à ń wá nílọ àwa ń fọsẹ̀ fún ẹni Aláàfin Ọ̀yọ́ nílò àǹfàn ẹni ká tó kò nínú ẹni ọba tó ti jẹ́ èèyàn tí ó sì torí èdè èèyàn ọ̀pọ̀ èèyàn ń jẹ èèyàn torí àti jẹ́ èèyàn Ọlọ́run bá mi tó lẹ̀ dá èèyàn òtórí ẹ̀gbẹ̀ wọn lé èèyàn Olúwo ó jẹ èèyàn Aláàfin ó jẹ èèyàn Ọlọ́run tó lé èèyàn ló fi wọ́n sáàyè lé èèyàn ló fi wọ́n lọ́gàá láwùjọ èèyàn wọn ń sara tiwọn náà wọ́n ń jẹ́ èèyàn aláṣẹ lórí àwọn òrìṣà ẹ̀sẹ̀ kábíyèsí. Kábíyèsí o.
kábíyèsí àwọn èèkàn kúkú kankan kẹ̀ǹkẹ̀ tó làbìlà kábọ̀nà tí wọ́n yàn láàyò wọ́n bẹ̀ yàn àyè lónìí kọ̀bá sí bíbẹ̀ o torí pé ẹni ńlá ti ń bọ̀ òòṣà tí ń dún nínú ilé tí wọ́n ń gbúrú ẹ̀ẹ́dẹ́gbùlé tí ń gbé kéèkéèké níyẹ̀wò wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ́nà odò bàbá mi àkùnrin òòṣà onítọ́gbọ́n tí ọ̀pọ̀ Ṣàngó tààrà ní Ṣàngó tòní ẹ̀sìn kábíyèsí aláàbò. láì ní dóònà pẹ̀lú ẹ̀rí kì wọ́n lé adé iyì kì wọ́n lé ọrọ̀ bíran àgbàrá sàn wọn làbújá kábíyèsí bẹ́ẹ̀ tí ń wò mí ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ tí ń wò mí inú mi sì ń yọ olúwo ò ní wòyàn àdúgbò wò láwòye aláàfin ò ní wòyàn ọ̀rẹ́ ní músẹ́ àdúgbò ń tì ọ́ dayọ̀ ìdí ẹ̀ ní pé òǹbá ọ̀rà lọ máa já èdè kúnkún wòrì ìfàtẹ́júmọ́ mi ò wò mí ré èdè kúnkún wòrì aláàmì aláàfin a ṣàfihàn àwọn lọ́balọ́ba àtàwọn ẹ̀kọ́ ti bẹ́ẹ̀ àyè lọ́sàn-án yìí. a ṣàfihàn àwọn bàbá wa ọba orí adé tí wọ́n ń bẹ sí. bàbá wa ọba bàbá mi ọlọ́jà àti àgbéyére ọmọ ìyáàfin ìdọ̀tí ọtí gbélé àwọn kan ẹjẹ́ àjàkálọ̀ yọlé kámẹ́ni ọba bí kámẹ́ni ọba bá tan bàbá mi ọba Jacob Alájídé ọlọ́jà tàgbére ẹ̀dá ṣe kábíyèsí o. bàbá mi ọba Sodiq Agbolúajé ọmọ adúlùkàn bẹ́ẹ̀ bí ọmọ ọbẹ ìlú Ògùn àtọ́lé tí wọ́n ní Ògùn bàbá mi olóògbòrò tògbòrò ńlẹ̀ wo ẹ ṣe kábíyèsí olóògbòrò o. bàbá mi ọba Akínmúyèrò Adéolú àdátàn tí a sá nílẹ̀ èwo yìí ẹ̀dá ṣe kábíyèsí bàbá mi àdátàn. bàbá mi ọba Taofik Olú Akínlẹ́yẹ nílẹ̀ èwo ẹ̀dá ṣe kábíyèsí bàbá mi ọba o. kábíyèsí bàbá mi alájàgbà tí àjàgbà níwò ẹ̀dá ṣe kábíyèsí o. kì í ṣàwọn nìkan àwọn èèkàn kankan náà bẹ́ẹ̀ ni bàbá mi ọba ẹ̀kọ́ wa ni bàbá mi ọba Olókè ti ọba Amọ̀ró àwọn náà bẹ́ẹ̀ mi ẹ̀dá ṣe kábíyèsí o. bẹ́ẹ̀ ni bàbá mi Aláwùjẹ ti Àwùjẹ àwọn náà bẹ́ẹ̀ mi ẹ ṣe kábíyèsí o. bàbá mi akábíyèsí Agbọ́dọ̀wú Forítajé àwọn náà bẹ́ẹ̀ mi ẹ ṣe kábíyèsí dáadáa o. èyí tó wá kù tá a ṣe ní ká ṣàfihàn àwọn ọmọ ọba àti ìjòyè wọ́n fi Àrẹ̀mọ Olúwo ọmọọba Adélaní Ọláníwájú Àkànbí kí gbogbo ọmọ ọba ẹ̀dá ṣe dànsáàkì ọmọ ọba o. àwọn àgbààgbà ìjòyè wọ́n bẹ́ẹ̀ àyín láti ṣàyẹ́sí bàbá mi Aláàfin káàbọ̀ sáàfin bàbá mi Olúwo tilẹ̀ wò ìlú Fẹ́mi lóye tìlú àkọ́kọ́ aláṣẹ lórí òrìṣà ẹni òrìṣà dá wọn ń pè lóòṣà láwùjọ ẹni tí ń pèlè ẹ wò mí ẹ dìbẹ́ ẹyin mú kódà ẹ sọ̀jìká wọn máa kó òòṣà ní mí láwùjọ ẹni tí ń pèlè kábíyèsí Olúwo ni aláṣẹ lórí òòṣà òòṣà tí ń pẹ́ lórí òtí ń kùn yúnmúyúnmú ẹ̀ ní pè é lásán mílíọ̀nù ìyọ́ba ẹ̀sẹ̀ kábíyèsí Aláàfin ẹ̀sẹ̀ kábíyèsí Aláàfin o. àwọn baálẹ̀ ń bẹ ń bí àwọn baálẹ̀ wọ́n bẹ ń bí bàbá mi baálẹ̀ tí ọlọ́ba ìjọba àwọn náà bẹ́ bí kára ó lé o bàbá mi baálẹ̀ Gòńtóló wọ́n bẹ́ bí kára ó lé o bàbá mi baálẹ̀ Agbowó Kóńdó àwọn náà bẹ́ bí kábíyèsí o kábíyèsí Aláàfin kábíyèsí Olúwo àwọn àgbààgbà ìjòyè mo ń fẹ́ràn bàbá mi Olóyè Yẹ̀kínì Olùfín pé ó sàtìlẹ̀ wò mo fi ń kí gbogbo wọn papọ̀ bàbá mi Olóyè Balógun bẹ́ ń bí Olóyè Ọlọ́yà Jagun Àró wọn bẹ́ ń bí ẹ bá ṣe bàbá mi àsìpá ẹ̀sẹ̀ kábíyèsí o kábíyèsí àwọn àgbààgbà ìlú méjì ọ̀bàjẹ́ aláfẹ̀yìntì tá à ń gbọ́kànlé níbi tí ìlú ó ti lójú ọba lòṣèlú ànídàkọ̀ ìjọba ìjọ àwọn ọba làwọn wíhun níbi ọba méjì mẹ́ta bá ti foríkorí tí wọ́n ti fi kùn lóko ìjọba ti wà ńbẹ̀ ibẹ̀ bá pàṣẹ làwọn tẹ́yàn sí ìjọba lọ àwọn tí wọ́n ń bọ́ bá ṣèlú tìlú fi ń gún
àwọn tí wọ́n bọ́ bá ṣèlú tẹ́mi àlàáfíà àgbàsókè ẹbí ń dùn wọ́n bẹ̀ ní àyín bàbá wọ́n ṣàfihàn ààrẹ àpapọ̀ fún Ìwó board of trustee tí wọ́n pè ní IBOT Professor Láyíwọlá Olúròdé ẹ bá ń pàtó fún wọn dáadáa. bàbá mi tí wọ́n jẹ́ igbákejì ààrẹ the vice president fún Ìwó board of trustee is a retired custom officer Ìbàbálájé of Ìwó land deputy controller of customs bàbá mi Ìbàbálájé of Ìwó land Alhaji Ismail Tóyìn Kúdáìsí ẹja pàdé ọkùnrin dáadáa bàbá ìtọ́sọ ìlọ́ọ̀yà láàrin wa lónìí akọ̀wé àgbà fún Ìwó board of trustee bàbá tí wọ́n jẹ́ onímọ̀ ìṣirò owó tí wọ́n tún jẹ́ amòfin bàbá mi Ọ̀túnba Jíire Àyìnlá ẹja pàdé ọkùnrin dáadáa. bàbá mi ààrẹ Wàhídì Jíire Àyìnlá ààrẹ mùsùlùmí gbogbo lẹ̀wọ́ ni bàbá mi káàbọ̀ kábíyèsí àgbà òṣèlú ọ̀kan gbùgbù nínú àwọn oníròyìn àtolólùfẹ́ ìlú yìí tó láàmì tó sì láàkà tó à ń rí sábà gẹ́gẹ́ bíi bàbá mi ọmọ agbólú ajé ọmọ òjìlóru kan bẹ́bẹ́ ọmọ ọ̀bẹ ìrìlò òkun ẹnu òṣùpálẹ̀ ni bàbá wọn ní ògùn ẹni ọgbà tó kọ́ lọ rèé tó ṣe lọ́dọ̀ wọn ni ẹjẹ́ àjà kárọ̀yọ́ àbárọ̀yọ́ kárọ̀yọ́ níwájú Aláàfin ọmọ ìkẹlà oníjẹ̀bí o ọmọ tiẹ̀ là bàbá mi Àlàájì Líádì Tẹ̀là ẹjẹ́ àpàtàn fún wọn dáadáa. láwọn ìgbìmọ̀ Ìwó board of trustee IBOT ní màmá ọmọọba ọ̀mọ̀wé Táíwò Ayádiagbo ẹjẹ́ àpàtàn fún wọn dáadáa o. bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀mọ̀wé Dr. Ọmọ́táyọ̀ Àkànmú ẹjẹ́ àpàtàn fún wọn dáadáa o. kì í ṣàwọn nìkan ni wọ́n wà ń bí bẹ́ẹ̀ ni pẹ̀lú wọn lónìí gẹ́gẹ́ bí ọkàn láwọn ọmọbìnrin IBOT ní bàbá wa Asálù Lẹ̀wó bàbá mi Asálù ẹjẹ́ àpàtàn fún wọn dáadáa. lára wọn ni ọmọ ọba amòfin Yẹmí Abolúsọdún ẹjẹ́ àpàtàn fún wọn dáadáa. kábíyèsí Olódùmarè. kábíyèsí ìfún ọlẹ́pẹ̀ ọwọ́gbó kìí ṣègbè sọ̀fíọ̀ ijó olójú tí ọ̀wọ́gbó tẹ́lẹ̀ nínú gbólé wọn. ẹ̀gbọ́n mi dáadáa Sọ́jọ́ Rasaq Àyìndé wọn wà ní ẹ̀já pàtó fún wọn dáadáa. kábíyèsí iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí wọ́n ń gbọ́ ọdọ́yọ̀ Aláàfin Òjó Pásìkẹ́mọ́lẹ̀ ọmọ Àtìbà níbi tí wọ́n ti ń gbé kólówó gbowó kọ́lọ́pọ̀ ọkọ̀ fàálẹ̀ kọ́lẹ̀ bá Aláàfin ó lè jẹun tán. àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà gbogbo láìláì lógún ẹ̀dán báyìí Aláàfin ẹ̀tẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́ ẹ̀tẹ̀rẹ̀ iléeṣẹ́ rédíò Àyókò Òótọ́ bá ti ń wí yìí wọ́n ń gbé wa tí wọ́n ń gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ ní gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ lágbàáyé wọ́n sì ń wò wá pẹ̀lú ẹni tó wá jẹ́ alága chairman board of governors Àyókò Òótọ́ communications limited wọ́n wà láàrin wa ń bí engineer Jelil Ọláyínká Alim àwọn náà wà ní ẹja pàtàkì fún ọ̀rá rẹ̀. láàrin dònà pẹnu kábíyèsí bàbá wa tí wọ́n ṣàfihàn àwọn bàbá tí wọ́n kọ́ wọn ní pẹ̀lú bàbá mi Aláàfin Reverend Dr. Kọ́ládé àwọn ni wọ́n ṣàfihàn wọn ẹjẹ́ àpàtọ́ fún wọn dáadáa káṣíkáṣí sílẹ̀ ìgbà náà. kábíyèsí o. àgbàdo ọ̀sà pàápàá fún ìlú kalẹ̀. ó fi tọ̀yọ̀tọ̀yọ̀ tìwọ́tìwọ́ kí gbogbo wa gbogbo àwa tá a wà níkàlẹ̀ tí à ń gbàlejò ikú bàbá yèyé ìpẹ̀kun ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. ó jẹ́ ayọ̀ mi láti jẹ́ kó di mímọ̀ fún wa lọ́sàn-án yìí wípé ikú bàbá yèyé ò dárí o àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba àtàwọn àjòyè lẹ́ẹ̀kan lókọ òní wọ́n lọ kọ́ wọn wá sí ilẹ̀ Ìwó láti wá sí lẹ́bẹ̀rún sí Olúwo ti Ìwó
àwọn tí wọ́n tẹ̀lé kábíyèsí ikú bàbá yèyé wá lára wọn náà ni bàbá wa ọlọ́kàkà ti ìlú ọ̀kàkà ẹgbẹ́ àti àkàlẹ́ borí adé o. Bàbá eléyìnbó ti ìpàpọ̀ ẹgbẹ́ àti àkàlẹ́ borí adé o. Bàbá agbórí ìwé ti ìràwọ̀ ẹgbẹ́ àti àkàlẹ́ borí adé o. Bàbá olóró ọ̀fọ̀rọ̀ kingdom ẹgbẹ́ àti àkàlẹ́ borí adé o. Bàbá olùsí ti ìyára ìṣe ẹgbẹ́ àti àkàlẹ́ borí adé. Lára àwọn tí wọ́n tẹ̀lé bàbá ikú bàbá yèyé wá láti ilẹ̀ Ọ̀yọ́ òun náà ni bàbá wa àgbà olóyè bàbá àgbà king ti ilẹ̀ Ọ̀yọ́. Bákan náà ó ní bàbá wa Ibà Sàmù ti ilẹ̀ Ọ̀yọ́. A tún ní bàbá wa Eléke ti Ìṣẹ̀kẹ̀. Bàbá Onímẹ̀lẹ́kẹ ti ilẹ̀ Ìmẹ̀lẹ́kẹ. Bàbá Onímìnì ti Ìmìnì. Bàbá lóògùn ọ̀fẹ́ ti ilẹ̀ Ọ̀yọ́. Lóògùn ọ̀fẹ́ o. Bákan náà ó ní àwọn ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin wọ́n kọ́ wọlé pẹ̀lú ikú bàbá yèyé. Gbogbo bí táwọn ọba wà lọ́kùnrin àti lóbìnrin ẹgbẹ́ àti àyẹ̀sí borí adé. Akadolu ẹ̀kú àlejò Aláàfin. Àwọn jáde nílé láì mọ àwọn aṣòro ọba dání. Àwọn aṣòro ọba ẹja ṣe àyẹ̀sí borí adé. Àwọn òṣìṣẹ́ ikú bàbá yèyé láti ààfin wọn ò dá ìrìn yẹn dá bàbá àti gbogbo àwọn ìjòyè àti àwọn orí adé gbogbo tí wọ́n tẹ̀lé wọn. Àwọn òṣìṣẹ́ láti ààfin náà wọ́n tẹ̀lé ikú bàbá yèyé wá sí ilẹ̀ Ìwó lónìí. Ìwà gbọ́dọ̀ fi gbogbo àwọn tí mo fi hàn yìí gbọ́dọ̀ fi wọ́n hàn láì jẹ́ wípé a fi àwọn màmá wa ayaba ti ilẹ̀ Ọ̀yọ́, ayaba ti ilẹ̀ gbogbo Yorùbá, ayaba Àbíwùmí Ọ̀wádé. Gbogbo àwọn ọlọ́mọ ọba pátá lọ́kùnrin àti lóbìnrin, àwọn bàbá Mọ́gàjí Adédiwúrà Owóadé òun ni wọ́n kó wọn sòdí wá. Bẹ́ẹ̀sì ikú bàbá yèyé o, adé lórí bàbá pẹ́ lẹ́sẹ̀ o. Ẹ jẹ́ àṣẹ kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Màmá wa tí wọ́n jẹ́ olórí fún bàbá wa kábíyèsí Olúwo, màmá olórí Firdaus Adéọlá Àkànbí wọ́n wà bí ẹ̀dá tó kábíyèsí olórí kábíyèsí Aláàfin. Níbi tá a wá dé yìí ẹjọ́ kábíyèsí ọmọ alágbẹ̀dẹ Àkànbí ọmọ agbẹ̀dẹ ara ọmọ adọ́kọ̀ kínóoru ọmọ ajẹ̀kẹ́kẹ́ bí onísànmọ̀mí aláàká ọmọ làyọ̀ ọmọ èjì gbọ́jọ́ ọmọ òjò tí ò jẹ́ ń dọ̀nà ọ̀la ṣẹ̀kẹ̀rẹ̀ mo sunkún wẹ́rẹ́ mo ló mú péjì mo sì rìbẹ̀rẹ̀ mú kòjò lọ́nà igi àdùbí tó ti nídìí iyùn nínú jogún oṣó alábẹ́ bá ń bí ọba bírúbírú ọba bígbàbígbà jogún oṣó bígbọ ọmọ gbogbo ẹ̀ ló sì jọba bọ́mọ ti ń dení adé ń dení ọmọ ń di méjì adé ń di méjì ọmọ ń di mẹ́ta adé ń di mẹ́ta alábẹ́ bá ń bí ọba bàbá mi Àkànbí ará Ṣẹ̀kíọ́lá kábíyèsí aláṣẹ lórí òrìṣà akúrẹ́dé ni ọba tí ń tún wò tẹ̀ bí ẹni ń tẹ gbáà ìgbà yín ti dùn yí olúwa ọba òní tí ó tán ọba Adéwálé Àkànbí His Imperial Majesty the national paramount ruler of the whole land
bàbá mi Àkànbí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìṣẹ́mi lóye tẹ́lú àkọ́kọ́ ẹgbẹ́ ìdè inú ẹ̀ ẹ̀wò ní ẹsẹ̀ ẹ̀ ẹ̀wò múra ẹ̀ ẹ̀wò sọ̀rọ̀ ẹ̀ ẹ̀wò ṣẹ́sí ẹ̀ akíkanjú ni wá kò sí ìpayà ogun kólókùn tó dé oúnjẹ ti wálé wá sọ oúnjẹ ti kì í bẹ̀rù ọ̀tẹ̀ kò sí bá sèmù lè dé ó bá ti rí lóde ní ọ̀sọ̀ pàǹpọ̀ píì ọ̀fẹ́ sẹ́lẹ̀ kókò ìbomi gbóná wọn ní kí ló dé ó ní kó ti wù mí ni mo ń ṣe alágbára lọ́ba tó fún ọ lágbára oníbẹ̀ lọ́ba tó fún ọ níbẹ̀ olóye kábíyèsí kábíyèsí ìjọba àbí kábíyèsí rẹ bàbá mi làṣírí kábíyèsí èèyàn tó mọ olúwo ló mọ̀ wò èèyàn tó mọ̀ wò onítọ̀ ló mẹ́yọ dídẹ́rẹ́ ẹyọ dẹ́rẹ́ tí ò ṣe bá ṣèwọ̀lẹ̀ ọ̀tẹ̀ ní ìwò olójú ọba ni wá a kì í sọ máa tẹ́tí gbọ́lá a kì í sọ máa tẹ́tí gbọ́rẹ́ kábíyèsí olúwo ọmọ ọ̀jẹ̀ kìnnú mi ẹ̀bà ẹrú wẹ́rẹ́ tí wọ́n fi lé nílé ọba tó lú mèrè kò sí ìpayà ogun ológun tó dé ó dẹ́rẹ́ ti ké ológun ti sá lọ kábíyèsí ìlú ọba àmì Àkànbí kábíyèsí ẹ̀ bàbá mi Ràṣídì ẹ̀sìn kábíyèsí o. kábíyèsí àtọ̀tún àtòsí tẹ̀yẹrẹ fi kó lé wọlé ó dẹ́rẹ́ lẹ́yẹrẹ ẹ̀yẹ tí wọ́n ń jẹ fẹ́yẹ bẹ́ẹ̀rẹ̀ jẹ́ ní bàbá mi Àkànbí kẹ́ẹ̀tẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ jẹ́ wọn ṣàṣẹ ẹ̀ ṣàṣẹ. mo wà lábẹ́ ọba o mo wà lábẹ́ ọba wọn ò yájú sọ́ba mo ò dìtẹ̀ ọba mo ti wà lábẹ́ ọba. Àjàní báńkì bàbá mi Àkànbí bàbá mi olúwo ti wò ó tí wọ́n ń gba bàbá mi Aláàfin tọ̀yọ́ bàbá mi Àkànní ọ̀wọ́ adé ẹlẹ́wẹ̀ẹ́tù ọba lórí ọba ni aláṣẹ tí múlẹ̀ tí kì í dábàá ṣàgó kàná náà ṣàgó tòní òkúpẹ́ tó àyẹ̀mọ̀gbẹ́ olùkọ́ ṣé wó ẹ̀yìn wó àwọ̀ níwájú olúwo ṣé wó aláṣẹ lórí òrìṣà kábíyèsí gbogbo ìbàlẹ̀ níwájú ìwé ọba olórí ìwé ẹ̀kúkú náà ṣe apá àtẹ yóò sì máa ka ìkọ́ kì í kọ́ bálá ìkọ́ ní ìkọ́ méjò kọ́ mẹ́rin náà ọba tọ́tọ̀tọ̀ bí àwọ̀ ọba rẹ̀ bí oṣù kábíyèsí oyè alẹ́dọ̀ ẹ máa ṣe apá àtẹ yóò sì máa ka ìwọ olódò ọba o ọmọ tẹnidọ́lá tẹni kí n tó gbọ́lẹ̀ tọwọ́tọwọ́ là á sọ̀rọ̀ owó èèyàn tó bá fẹ́ ṣòwò tó fẹ́ lówó lọ́wọ́ ẹni kọ́ máa bọ̀ ní ìwò ìwọ lọ́wọ́ ọmọ bèbí àdùn tí lójú ara yòókù lọ́jọ́ nílé bàbá tó bí yín lọ́mọ nílé Odídẹrẹ́ ẹlẹ́yẹlé Odídẹrẹ́ ògbódé ọgbọ́n ògbódé Odídẹrẹ́. Orí kì í ní ìtàn lọ́nà láàrin ẹni kábíyèsí bá láàrin. Kábíyèsí ọba àti Àkànbí olúwo ti òṣèlú. Ìgbà tí bàbá yín bọ̀ lálẹ́ di Ọ̀yọ́, ọ̀rọ̀ àdébọ̀ adìrẹ ọ̀pọ̀gun. Bàbá yín bọ̀ adìrẹ ọ̀pọ̀ máa rẹ̀ ọ̀pá dìrẹ̀ tà ọ̀rọ̀ akẹ́kẹ́ yẹn ọjọ́ bọ̀ ọ̀pọ̀gun. Ó yẹ òrùka wọn rẹ̀ wọ́n wá lọ rèé ra wo àwọn ọjà yìí méjì wọ́n pa kẹ́ sọ́sọ́ torí àsìkò wọ́n fẹ́ kó gbé ẹ̀ta bàbá yẹn rò ló. Wọ́n ní ká ọdún bàbá yín gún yẹn ọlọ́run ọmọ yẹn gún wọ́n ní òrùka ọlọ́run ọmọ kàárò wọ́n wá sọ̀rọ̀ sọ́yún ódòdó wọ́n ní èrò òwò bẹ́ẹ̀ lọ́yìn ẹ̀bùnú èrò àfọ̀njá bẹ́ẹ̀ lọ́yìn ọkùn lọ́jú èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀mọ ẹ̀bùwẹ̀ ṣèpọ̀ ọ̀yọ́ ọ̀hún lọ́dọ̀ rẹ̀ ètò lọ́dọ̀ ọ̀pá nílé ọmọ akẹ́kọ̀ọ́lá. Báàmí Àkànbí wọ́n fi sọ pé ọ̀yọ́ lónìí ìwọ lọ́dọ̀ ọ̀yọ́ wọn bí Aláàfin Ọ̀yọ́ nílé. Ọba òrùkú fún òrùkú dàbí orogún àbíbábá gé bàbá ìwé lébolo lè máa lọ. Bí òun
gbè lọ́dún lọ́wọ́ mi òsì. Òtúrá orí bọ̀ lọ́wọ́ mi ọ̀tún. Ó gbè lọ́dún lọ́wọ́ mi òsì. Olùwé òtúrá orí bọ̀ lè pẹ̀lú. Ó gbè lọ́dún lọ́wọ́ aláàfin ọ̀rọ̀ bàbá mi. Àkìmọ̀wádé àkànní àkìlà àkúkú lórí ìbọn tèmi ń já o. Mo ti ń gbé bàbá mi, ó ti lé lógún ọdún o. Àfòbí ikú panita kúta ọmọ sọ̀rọ̀ àkànbíyà ìtọ́ba ìtọ́lá ẹgbẹ̀rún àkànjọ́ ìwọ̀n aláwọ̀ ọmọ ìlú ìgbẹ̀gbẹ̀ tí mẹ́ṣọ́ wúni ọmọ ẹ̀kẹta òjì mẹ́ṣọ́ òjìjì aṣọ yóò òjìjì omi ọmọ ẹgbẹ̀gbẹ̀ ojúmọ́rú alákọ̀ọ́bí ìlú pẹ̀lú ẹni kan àṣẹ tuntun láti ṣẹ̀dá ẹni kan orí ìwé nìkan tí ò pẹ̀lú ẹni kan àfọlọ́run nìkan ọ̀rọ̀ tí gbẹ̀mọ̀ nígbà sọmọdà jẹ́ o onílé ọlá alágbàlá àdéhùn o àkànbí àdúrà ìṣídì mi o bàbá mi iná táwọn bí ipa òjò pàmì ọgbà ìwọ làlà alákọ̀ọ́bí mi fẹ́ràn àkànbí mi òròlé ẹ má fọ́jú mi lò àwọn gbogbo lóbìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́gẹ́ lóbìnrin lè mú bóbìnrin bá fojú rẹ̀ wá gbó nígbà wúwo ọba kìí àkànní ìlú mọ́ bàmí aláàfin ọ̀rọ̀ ikú bàbá yèyé aláìṣẹ òkèjì ọ̀ṣà mọ́ túrí àsìmọ́ kẹ́lẹ́kẹ́ ọjọ́ ìlú ìrẹ̀kùn tó ṣe ìṣòro ológun ẹjọ́ ìpò ń tàjà ogun bá yá ẹlọ́gbọ́gun jà wọ́n gbà nípa ogun yá ẹlọ́gbọ́gun jà wọ́n kú tọ̀nù bàbá rẹ̀ gbá yóò kó ogun tọ̀nù ọwọ́ dúró ó ní ẹlọ́gbọ́gun jà wọ́n ogun ìjà lórí ogun ìjà lórí ẹ̀yin méje ìjà kìlẹ̀ ṣe o àbí mọ́lá o ọba ní àkànní o ọba ní ìṣẹ̀lẹ̀ òjò alákùnrin mi ọba ní ìṣẹ̀lẹ̀ òjò ẹsẹ kábíyèsí fáláàfin ẹsẹ kábíyèsí fáláàfin láàrin ẹjẹ àti kábíyèsí ẹjọ tó ń bọ̀ ọsẹ ìpàdé lójú. Àkànní ọ̀sẹ̀ àkókò yìí. Ọba tó ń fẹ́. Ìwé ìwé fún àlejò wa. Aláṣẹ wa pẹ̀lú àlejò wa lédè o. Àkànní o, ọbẹ̀ lẹ́wọ̀ ẹ̀tù. Àlejò ṣe gàǹgà. Àkànní o, ọbẹ̀ lẹ́wọ̀ ẹ̀tù. Pàṣẹ ló pààyọ lórí ọ̀sán àlejò kan. Àkànní o, ọbẹ̀ lẹ́wọ̀ ẹ̀tù. Olúwa ṣe wọ́n kọ́lọ́run kan. Àkànní o, ọbẹ̀ lẹ́wọ̀ ẹ̀tù. Kọ́lọ́run lóye sí òògùn làbí lápò ọ̀sán. Ọ̀tá
èyí tó kù ká ṣe báyìí ṣe rí ẹ̀yìn nífẹ̀ẹ́ o bàbá mi olúwo owó yìí aláàfin owó yìí gbogbo ẹ̀fọ̀kànbalẹ̀ jọ tó ń bọ̀ lọ́wọ́. èyí tó kù ká ṣe ìyẹn ní ọ̀rọ̀ kiri káàbọ̀ tí bàbá wa president ìwé board of trustee tí wọ́n bá a ṣe professor ọláyíwọlá olúròdé ẹgbẹ́ àpàtà fún ọ dáadáa. mo fẹ́ bẹ̀ wá àwọn photographers president ẹgbẹ́ àlọ́ọ̀lẹ̀ káwọn ti sọ̀rọ̀ please. Your Imperial Majesty, the 46th Aláàfin of Ọ̀yọ́, Ọba Abímbọ́lá àti Ìwádìí. Kábíyèsí pàtó ẹ̀kọ́ olórí ọba jẹ́ olórí ọba jẹ́ Yorùbá. The paramount ruler of the land, Dr. Abdulrasheed Adéwálé Àkànbí. Àti gbogbo ọba ìlú pátápátá àti gbogbo àwọn ọba àti ìjòyè. À ń kí bàbá wa aláyélúwà ọba Abímbọ́lá àti Ìmọ̀wádé láàbò sílẹ̀ mú. Ìgbà tí bàbá wa sọ fún wa pé àwọn àgbàyìn lálejò ní wá dùn púpọ̀. Gbogbo ṣe ẹ̀kẹ́ ìṣe náà ni ẹ̀ ṣe torí ẹni tẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ tọ́run fún fọ̀run kẹma bàbá wa Lámìdí Adéyẹmí tẹ̀rẹ̀ ní 2020 wọ́n wà ní àkókò wọ́n súnmọ́ àkókò púpọ̀ torí wọ́n sọ pé àwọn gba ti ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí torí pé wọ́n ti ọba tó máa ń fún ní àyà púpọ̀ tó ń láyà dáadáa tí n kò dé ẹ̀ ń bá àwọn lẹ́rù ẹ̀rù níbẹ̀ yín náà kábíyèsí wọ́n á lè dúró tì í lágbára wọn. ẹ̀yin àti àwọn olówó you rà pé so many things that ó gbọ́ fayín pọ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ sí nígbà tí wọ́n gbé dáadáa pàdé ẹ̀ máa jọba Canada lọ bàbá olówó náà Canada àwọn náà wà láti bẹ̀rẹ̀ àwọn náà tó wá jọba. A lè rí pé ọwọ́ tí bàbá olúwo mú ní ìlú ọwọ́ tó dáa ní ilé náà tún wá wá láti Canada náà lè gbà pé ilé ọ̀yọ́ òní bàjẹ́ láti kò ní òní. Àwọn lè ti rí àwọn sáì tó dàbí kó fi hàn pé bọ́lá ṣe máa rí. You are new scholars with very rich cultural heritage. Sẹ́kù owó la fún máa wọlé lẹ́nìí kọ́ńtẹ́ǹtì kọ̀ọ̀kan wa pé 25,000 láti wọlé tó tó lè rẹ̀ jẹ́. Ẹ̀yin náà jẹ́ wà ní palace owó náà, ẹ̀yin náà rí pé the most cultural heritage is also completed. Wọ́n ní pé kábíyèsí ọba Abímbọ́lá àti Ìmọ̀wádé wọ́n ní pé yìí ló lè dáadáa. Mo rò pé ọ̀rọ̀ tí bàbá wa Aláàfin wọn sọ ní palace owó ní 2022 to 2020 ọ̀nà àkọ́rọ̀ ẹ̀ ti ṣe. Kí ni bàbá Aláàfin sọ? Aláàfin àná wọ́n ní àwọn gba gbogbo ilẹ̀ Yorùbá níwọ̀n wípé kọ́mọ̀ fi àgbàlagbà jọba mọ́ o. When you are laughing on your boss from the bed, I will pray later. Ìṣẹ̀lẹ̀ ń dá mi lọ́rùn láti wà jẹ́ pé ọ̀dọ̀ wà. Wọ́n ní àwọn journalists that should say a few words in English. All our friends that we are elected to listen to in the Lord's Palace, we are very happy to have you here. You can see Olodumare Àkànbí beaming with smiles. We're very happy to receive our sister Olori Abímbọ́lá Owádé. The two of you have a lot of work to do in Yorùbá land. Yorùbá land is not in the best of mood at all. But you're coming, I'm sure you're going to repair damaged bridges. For the past 10 years, by next year, we will be 10 years before this year.
wọ́n lè wá pé ẹ̀yin náà ẹ̀ ń fẹ́ lórí láàyè náà dáadáa. Mo ń fà yín méjèèjì nímọ̀ràn pé ẹ̀yin oṣù kẹ́kọ̀ọ́ bí ọmọ ìyá kẹjọ jẹ́ láti Canada kí ilẹ̀ Yorùbá tó kú tó yẹ kó dé wọ́n á lè fún iṣẹ́ náà ṣe. Màmá wa olórí ọwádé wọ́n á lè fẹ́ pé láàyè náà. Olórí wà èyí ò pẹ́ láàyè náà lọ́gbà bá màmá wa ìlú ọ̀sán àwọn náà pẹ́ láàyè náà. Ẹ wá ní conference lẹ́kọ̀ọ́ kan kódà abẹ́ni kọ̀ọ̀kan palẹ̀ láti ìlú bí ọ̀dọ́ wọ́n á fi sọ́fẹ́gbà kan dé wọ́n ní kò sẹ́yìn kò tó bá padà ju ọ̀dọ́ lọ. Àwọn akí máa yọ àwọn tó fẹ́ máa gbọ́wọ́ wọn lè gbọ́wọ́ ju bàbá wa láàfin wọn. Wọ́n lè gbọ́wọ́ ju bàbá wa olóhùn sí dáadáa ọ̀dọ́ náà mo tún bẹ́ẹ̀ kó oríire o. Ẹ̀kọ́ àwọn tó bá bàbá wa láti Canada o. Bàbá rẹ̀ ṣe sacrifice ni o kí ẹ̀ kúrò ní comfort of Canada kó wá jókòó sí Ọ̀yọ́ kó wá jókòó sí Ìwó kí ẹ máa wá bẹ́ẹ̀ ṣe kan jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ ṣe ra dísù bẹ́ẹ̀ ṣe ṣe sódà gbogbo ẹ̀ náà kó máa flat náà ní àgbẹ̀dọ̀ kìkì it's a great sacrifice. So Nkera Medicine accept the congratulations of the people of Ìwó. It's a sacrifice that I made for Ọ̀yọ́ and I think Ọ̀yọ́ will be better for me. Once again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ṣe kábíyèsí o. Ní báyìí kí ọlọ́mọ ó fi ọmọ ẹ̀ lẹ́nu kí kẹ́kẹ́ ó pa máṣe òrù lẹ́nu kíní kan ò tún gbọ́dọ̀ kun yọmọyọmọ ṣẹ̀kẹ̀ kan ògbúdọ̀ ló ṣẹṣẹṣẹ ìlú ògbúdọ̀ ló kẹ́kẹ́kẹ́ torí pé Aláàfin Ògìní ńlá tí torí àjà tí ojúmọ́ Ògìní òòṣà ńlá tí gbé lórí ìtẹ́ ẹ̀wẹ́ tó ń gbọ̀n lè rí ẹjẹ́ àṣẹ kábíyèsí Aláàfin òòṣà ńlá tí gbé lórí ìtẹ́ ẹ̀wẹ́ tó ń gbọ̀n lè rí ẹjẹ́ àṣẹ kábíyèsí Aláàfin òòṣà